Esabod o Anamayowa o BKY Boss and Panda o àti gbogbo ẹ̀yin tẹ́ ń tẹ̀lé Esabod Asabi kiri àti gbogbo ẹ̀yin fàṣẹ àtọmọ yín àtẹbí yín àtàrà yín àti gbogbo iṣẹ́ yín mo pálàṣẹ lé ní ọjọ́ tá a bá dífá ní fàṣẹ ojú àdóbi lóbi yíyàn lọ́tà àmúyẹ̀rẹ́ ní ẹ̀gán ta àṣídùn ní ti gbẹ́gi àràbalẹ̀ ń tòdì tẹ̀ kò ní sàlì orí àbá láti èní lọ láti ọ̀sẹ̀ yìí lọ látòṣù yìí lọ látọdún yìí lọ mo pálàṣẹ ni whatever like tell ọgbọ́ is what ọgbọ́ wìgbọ́ whatever like tell ọgbà is what ọgbà wìgbà mo pálàṣẹ lé ní kó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ gbogbo yín pátápátá ẹ máa wọnú ògo yín lọ lórúkọ Jésù a kò ní kú ikú kíkú kan fúé bẹ́ẹ̀ ni kó rí fún wa tayàtọmọ àti gbogbo àwọn tí ó bá gbà fún Ọlọ́run látara wa tí wọn kò rí wa gẹ́gẹ́ bí ìkà ènìyàn ẹ ṣé ìròyìn kúmọkùmọ ń tẹ̀síwájú. Ọdúnládé gbá ìyá Rainbow létí nítorí ẹ̀wà ìbejì. Ọdúnládé. Fathia Balógun sọ wípé I still love Saheed Balógun ṣùgbọ́n ó wù mí kí n bímọ fún Ọọ̀ni of Ifẹ̀. Màlúkú tún pẹ́ bẹ́ẹ̀ sìgìdì tí mo rán sí ẹ̀sà proud padà lọ́nà nítorí chicken and burger 5 pounds. Ló jẹ́ kí n fi madam abọ́kọ̀kú jẹ oyè mayegun of amotekun.com. Aláàfin Ọ̀yọ́ ló sọ bẹ́ẹ̀ fún màmá oníkásẹ̀tì ní Canada lákòókò tí ọba ń fi panla kan iyọ̀. Ṣé rí ìròyìn wa yìí tó wà lágbára díẹ̀ o. Ẹgbẹ̀lẹ́ ìròyìn kúmọkùmọ lẹ̀ ń gbọ́ ẹ ṣé bí ẹ ti ṣe serious bí ẹni tó ń ṣe GC ẹ̀kálẹ́. Professor Listini Mọ̀gànà Mọ̀gànà Listini ni oníròyìn yín Máyégún Ògúnléjà Òwúdẹ̀ yan kan bí ọgbẹ́ aláṣejù babajẹ́nrọ́lá tí fi ẹsẹ̀ méjèèjì ta ajá nípa láti iléeṣẹ́ ojúkòkòrò Evangelical Ministry orí òkè Kòmátà gẹ́gẹ́ ní 15 minutes to 11:30 lù ní ìlú Côte d'Ivoire. Ẹ wá nǹkan kò sójú láti gbọ́ ìròyìn kùmọ̀kùmọ̀ náà ṣàrà lójú ọ̀tá tó wò mí tẹ̀gbìn. Ọjọ́ yesterday night tí ó kọjá yìí ni Anthony Joshua kó gbogbo àwọn mọ̀lẹ́bí rẹ̀ lọ dọ̀bálẹ̀ pẹ̀lú omi lójú pé ajagun tàkìtì Muhammadu Buhari pé kí ó dákun dábọ̀ kí ó fi àwọn jẹ oyè Máyégún ọ̀fẹ́ lẹ́sẹ̀ ní ìlú Ìlọrin. Ó ní níwọ̀n ìgbà tí ó ti jẹ́ wípé oyè ti di mẹ́ta tẹ́ńkọ̀bọ̀ ní gbogbo ìlú dandan ni kí òun àti àwọn mọ̀lẹ́bí òun náà jẹ oyè Máyégún ẹlẹ́sẹ̀ of worldwide. Ẹ ṣé bí ẹ ti ṣe ń kọ hàhà tí ẹ ń gbọ́ ìròyìn kúmọkùmọ náà. Lọ́jọ́ tá a wí ibi àti ń wòran ni ìran ń wo ni orí ìdọ̀bálẹ̀ àti ẹkún sísun ni Anthony Joshua wà títí tí Mallam Audu Buhari àti àwọn ẹmẹsẹ̀ òfin òwúlò rẹ̀ fi lọ kí ìrun ṣubúì àti Magrib pẹ̀lú ìṣá ìpadà wá bá wọn ní orí ìdọ̀bálẹ̀. Ìròyìn kúmọkùmọ ni ẹ̀ ń gbọ́ ẹ ṣé bí ẹ ti ṣe lanu sílẹ̀ bí ajá mi ló pa tí ẹ̀ ń gbọ́ ìròyìn kúmọkùmọ náà. Ó wí pé níwọ̀n ìgbà tí ó ti jẹ́ wípé alábòsí àti ọ̀dàlẹ̀ ní gbogbo àbókí mọ gbogbo Yorùbá sí ní kété tí ọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀ ni alátẹnujẹ ọmọ Yorùbá kan ti ránni sí Saheed Òṣùpá pé ọba orin ẹ kò gbọ́dọ̀ gba ọ̀rọ̀ yìí. Ṣé ẹ ti gbọ́ nípa Lafonky feel the beauty and confidence Beauty Skin Care Palace gbogbo tí ẹ bá fẹ́ mọ̀ nípa èròjò ara worldwide ló wà ní iléeṣẹ́ Lafonky Spa and Salon ìyẹn náà wà níbẹ̀ facial treatment pedicure manicure hair dressing salon makeup skin care products Lafonky ní jọ̀ọ́.
consultation is free. Ẹ fẹ́ pè wọ́n lórí aago ẹ pè sórí +141 02 40 8369 tàbí +324 80 71 680 242 Làfọ́nkì níjọ́ ní gbogbo àgbáyé. Òṣùpá gbọ́ ọ̀rọ̀ yìí ó sọ fún ìràwọ̀ náà sì gbọ́ ó sọ fún oòrùn. Ní ọjọ́ tí a wí yìí bí a ti ń wòran ni ìran ń wo ni. Ọ̀rọ̀ yìí ló mú kí ọba orin fi ẹ̀sẹ̀ pa màálùú 9 ní ìlú Katsina. Ṣáìdì ẹ máa ní sùúrù lórí ọ̀rọ̀ ẹlẹ́sẹ̀ yìí o. Jàkíwá tutọ́ sókè ó fi ojú gbà ó wí pé ara òkìtì kò ṣeé dá wọ ilé ọ̀bọ kí o tó dá 5 ọ̀bọ ti dá 16,000. Bẹ́ẹ̀ni. Ó ní ohun tí ó bá mú kí oyè Máyégún má já sí òun ní ọwọ́ a jẹ́ wípé òun búra ní orúkọ Gúrú Màrájì pé gbogbo màálù àwọn Fúlàní ni òun ó fi ẹ̀sẹ̀ pa ní ìrọ̀lẹ́ ọ̀la. Kí ló dé? Bí a ṣe ń wí lọ́wọ́ yìí àwọn DSS Irọ́lábí ti wà ní iwájú ilé ọba orin ní ìlú Ìbàdàn. Ẹ gbọ́ orin tí ọba orin kọ ní àkókò tí ó ń bá Naira Marley kẹ́dùn lórí igbó kan tí ó rà tí kìí ṣe original. Ó ní a stupid comedian kan ariwo kan ní stupid comedian kan stupid comedian ni mo fàgbóyà ọ̀dẹ̀ mo mú jẹ̀dí jù mi ò mú jẹ̀dí jù bóyá sọmọ ló dẹ̀ ń sọ kì í ṣe pé kò dáa nítorí kò bóyún jẹ́ bó ṣe bọ̀dá Pàṣọ bó ṣe Mr. Òbí àwọn top musicians àgánmọ́ mi ní ọ̀pá kúrú Mr. Latin ni mò ń bá wí ọkọ̀ Rónkẹ́ Baba Junior ní Dublin kí ló fẹ́ ṣe fún mi gbogbo nǹkan tó wí ni mo gbọ́ a stupid comedian kan ariwo kọ́ stupid comedian ni mo fàgbóyò èmi mú jẹ̀dí jù ọ̀dẹ̀ mi ò mú jẹ̀dí jù bóyá sọmọ ló dẹ̀ ń sọ kì í ṣe pé kò dáa nítorí kò bóyún jẹ́ bó ṣe bọ̀dá Pàṣọ bó ṣe Mr. Òbí àwọn top musicians àgánmọ́ mi ní ọ̀pá kúrú. Ẹ ṣe ìròyìn kúmọkùmọ náà ń tẹ̀síwájú. Tó ó wu àwọn Fúlàní Haúsá kí wọ́n na eégún ní Òkè Ọya ṣùgbọ́n ẹ̀rù Àmọ̀tẹ́kùn ni ó ń bà wọ́n. Ẹ má gbàgbé pé èní ìwọ́de ń lọ lọ́wọ́ lórí Àmọ̀tẹ́kùn wọ́ọ́rọ́wọ́ ni kò síjà gbogbo ọmọ bíbí ilẹ̀ Yorùbá pátápátá ni à ń fi ẹ̀rúnú wọn wà wípé Àmọ̀tẹ́kùn gbọ́dọ̀ dúró kò gbọ́dọ̀ lọ síbi kankan kò kan ẹ̀yin ará Òkè Ọya o ẹ má bú nìyàn ẹ má bá ẹnì kankan jà wọ́ọ́rọ́wọ́ ni ìwọ́de náà. Tó ó wù ní kí apá ajá ní Mùṣín àwọn Kàlàbá ni kò jẹ́ o Anna Máyọ̀wá òun ló kọ ìròyìn yìí sílẹ̀ nígbà tí DKY tí ó tú ní èdè Yorùbá sí èdè Amẹ́ríkà èmi ọmọ yín àti postpada ní igúnnugúnbà lórùlé ojútólé ojútóko náà ni a kà á fluently sí etí ìgbọ̀nyín gbogbo apáta ní kí ẹ mú o ẹ subscribe ẹ share kí ẹ dẹ̀ comment ṣe mọ̀ pé àtìlẹ́yìn yín ló gbé ìròyìn kúmọkùmọ dúró a ò ní dààmú ojú ò ní tiwa ẹ ṣé gbogbo ibi tí ẹ ti mú owó ìná kò ní tán owó yín o ẹ ṣeun ìròyìn kúmọkùmọ ó ń tẹ̀síwájú ẹ jẹ́ kí n ṣe happy birthday fún Túndé Ẹ̀nà pé ó ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé mo ṣe happy birthday fún ọkọ Tóyìn Àyìnmákù màmá bàbá ire ẹ kú pọ̀pọ̀ ṣìnṣìn ọjọ́ ìbí ẹ ó ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé gbogbo ẹ̀yin tí ẹ̀ ń ṣe ọjọ́ ìbí ní oṣù yìí pátápátá happy birthday to you ẹ ó ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé ẹ ṣé o.